Hallelujah. Hallelujah. So, ọ̀rọ̀ ìyànjú. Yes, ma. Psalm 3, prayer psalm ni. Psalm àdúrà ni. Psalm àdúrà. Mo sọ fún wa, Psalm 1, wisdom psalm. Psalm 2, royal psalm. Psalm ọba Jésù Kristi. Psalm 3, prayer psalm ni. Psalm téèyàn fi ń gba àdúrà, tó sọ̀rọ̀ nípa pàtàkì àdúrà. You know, ipò tí àdúrà tó dúró fún nínú nígbé ayé onígbàgbọ́. Mo máa fún ní title o. Mo máa pe Psalm 3 ní peace in the midst of storm, or you can say peace in the middle of the storm. But ní Yorùbá, àlàáfíà láàrin ìjì. Ṣé mọ̀ pé nínú ìjì ń jà, ṣùgbọ́n ọmọ Ọlọ́run dẹ̀ wà nínú àlàáfíà. Torí nígbà tí ìjì ń jà nínú bóòtì, kí ni Jésù ṣe? Jésù lọ sùn ní o. Peace wà. Àlàáfíà wà fún ọmọ Ọlọ́run. Torí ó ṣèlérí fún wa ní Philippians chapter 4 verse 6 to 7. Philippi orí 4 ẹsẹ̀ 6 sí 7. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi kà Philippians chapter 4 6 to 7. Okay, hallelujah. Ṣé rí àlàáfíà yẹn ó ní condition o. Mi ì ẹ̀ mọ̀ condition Yorùbá, but ó ní nǹkan tá a máa ṣe kí àlàáfíà tọ́lọ́run ṣèlérí yẹn ká tó lè ní. So nǹkan tí Jésù fẹ́ ká ṣe ni pé ká kó gbogbo àníyàn wa, ká kó wá sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ohun tó ń bọ́dà wa, ogun tá à ń jà, ká kó wá sọ́dọ̀ Ọlọ́run nípa àdúrà ni o, àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ká fi gbogbo ìbéèrè wa ká fi hàn fún Ọlọ́run. Tá bá ti wá ṣe yẹn o, àlàáfíà tó tayọ ìmọ̀ ènìyàn Olúwa wá fi fún wa nínú ìjì yẹn, nítorí pé a ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ wa, a ti kọ́kọ́ gbé wá síwájú Ọlọ́run. Ṣé mọ̀ pé tí nǹkan míì bá ṣẹlẹ̀ síyàn míì sìn, pápápápápá gbogbo ara ẹ̀ máa gbọ̀n ni, ó ti máa pe eléyìí, ó máa pe eléyìí, ó máa pe eléyìí. Kò tí ì lọ sórí ìtẹ́ o, kò tí ì lọ. Bàbá tó jọ́ lọ́rùn ẹ̀ kò tí ì lọ bá. A ti kọ́kọ́ sọ gbogbo ẹni tó sọ fún gan ìránṣẹ́ Sátánì ni o, wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. A ti kọ́kọ́ fẹnu ẹ̀rọ jọ́ ara ẹ̀ fún gbogbo èèyàn náà, kò tí ì ní sọ fọ́lọ́run. Létà ló ṣẹ̀ máa rò pé àkúdè yẹ kí n gbàdúrà bí akéte ẹ̀mú lọ rí òkè Síónì. Wrong. Ọlọ́run ò kì í ṣeṣẹ́ bẹ́ẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ Ọlọ́run, the first thing, ohun àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni pé ká kọ́kọ́ gbé lọ síwájú Ọlọ́run pẹ̀lú àdúrà, pẹ̀lú ẹ̀bẹ̀. Tá bá ti wá ṣèyí, Olúwa wá fún wa ní àlàáfíà tó tayọ ìmọ̀ ènìyàn. Olúwa wá gba ìjà yẹn fúnra ara ìlú máa wá gbèjà. Ṣùgbọ́n tá a bá lọ sọ fọ́lọ́run, tá kàn ń dá fúnra wa jà, tá kàn ń fúnra wa wá solution sí, ó máa ń jẹ́ kó gún pẹ́ ni. So nǹkan tí Dáfídì ṣe ni pé ogun dìde sí. Ogun tó dẹ̀ dìde sí Dáfídì yìí, ogun tó lágbára burúkú ni. Ogun tó jẹ́ pé ọmọ tó bí fún rẹ̀, as a matter of fact, ọmọ tó fẹ́ràn jù nínú àwọn ọmọ tó bí, òun gangan ló gbàjọba lọ́wọ́ bàbá ẹ̀. Ó gbàjọba lọ́wọ́ bàbá ẹ̀, kò dúró ń bẹ̀. Ẹni tó jẹ́ pé aríran bàbá ẹ̀ gan Ahitofel, ẹni tó máa ń sọ fún bàbá ẹ̀ pé ọ̀tún ni kó gbà, òsì ni kó gbà. Ahitofel òun fún rẹ̀ gangan, ó tún wá join ní Absalom. Then Absalom, ọmọ tó fàìn dáadáa ni, bóyá torí ẹwà ẹ̀ ló jẹ àwọn ará Israẹli o. Ńṣe ni gbogbo wọn, ńṣe ló fìdí sọ́dọ̀ Absalom. Dáfídì wá di ọba tó wà tí kò wá ní majority àwọn tó pọ̀ lọ́dọ̀ Absalom náà wà. Ó wá di pé kí Dáfídì kó sá fún ọmọ ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá rántí story náà, tẹ́ bá délé ẹ lè lọ kà Second Samuel 15 to 18. Second Samuel, tẹ́ bá rò pé story wo ti sá tó ń sọ. Second Samuel chapter 15 to 18 ẹ lè lọ kà tá bá ṣe tán bí Absalom ṣe gba ìjọba lọ́wọ́ bàbá ẹ̀ tó dẹ̀ fẹ́ pa. A mọ̀ pé ó ní
ẹ̀ṣẹ̀ tí Dáfídì ṣẹ̀ tó ti jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Tí Dáfídì ò bá ṣẹ̀, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n nínú ìyà tí Dáfídì máa jẹ nítorí ẹ̀ṣẹ̀ tí Dáfídì ṣẹ̀, òun ni ọ̀rọ̀ Absalom. So David ní láti sá kúrò kí Absalom ṣe pé tó bá ti ṣe kú wọ́n láti pa ẹni tó wà ńbẹ̀ ni. Absalom láti pa bàbá ẹ̀ láti lè jẹ ọba. So ọba láti sáré kúrò nínú ìlú. Gbogbo èèyàn ti wá wà against David. Àwọn èèyàn ti ẹ̀ ń bu, ó sá kúrò mi tó tún gbà sá lọ gan. Wọ́n tún bu, tẹ́ bá rántí ẹnìkan tó ń pè ní Ṣímè, ọmọ ìran Sọ́ọ̀lù, tó náà bẹ̀rẹ̀ sí ní bu, tó ń fi Dáfídì ṣe yẹ̀yẹ́, pọ́lọ́run ò lè ràn án lọ́wọ́ mọ́, tó ń bu, ó ti tán, alágbára ẹ ti dì nǹkan, ó ṣàtúnṣe Ọlọ́run, káwo bó ṣe máa rán Ọlọ́run tó, ká ló máa ràn án lọ́wọ́ ń sìn, kò lè ríràn lọ́wọ́ láti ibì kankan. Ó rí Dáfídì tẹ̀bà. Ṣùgbọ́n kí ni Dáfídì ṣe nínú gbogbo ẹ̀ bí ogun yẹn ṣe le tó? Absalom ló ti kó, òun ló ní àwọn army, half army ló tẹ̀lé Dáfídì, half army wà lọ́dọ̀ Absalom. Kí ni Dáfídì fẹ́ ṣe? Orí ẹ̀ tẹ̀bà. Ṣùgbọ́n níṣe ló lọ bá Ọlọ́run. Dáfídì kọjú sí Ọlọ́run. Àdúrà ni Dáfídì gbà sí Ọlọ́run pé ìwọ Olúwa, ẹ wo nǹkan táwọn ọ̀tá yìí ṣe. Lóòótọ́ mo mọ̀ pé mo ti ṣẹ̀, ṣùgbọ́n mo ti tọrọ àforíjì. Ìwọ nìkan ló lè gbà mí, Olúwa. Lẹ́yìn tí Dáfídì sì gbàdúrà tán, àlàáfíà ó dé fún Dáfídì. Débi pé Dáfídì lè sùn láàrin ẹni tó ṣe kú lé lórí. Tó yẹ pé wọ́n lè pa any minute. But David was able to sleep. Ó sùn, ó dẹ̀ tún jí. Ìkankan ò dẹ̀ ṣe Dáfídì. Àlàáfíà nínú storm, bí storm yẹn ṣe le tó, nínú àlàáfíà ní Dáfídì wà. Olúwa sì ṣẹ́gun fún Dáfídì. So ẹ̀tọ́ wa ni, is a wonderful promise tọ́lọ́run fún wa. Àlàáfíà tó tayọ ìmọ̀ ènìyàn. Olúwa máa ń fún wa. Kò ní fi ṣe bíjì yẹn ṣe le tó, Olúwa fún wa lálàáfíà. Ṣùgbọ́n láti kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà lọ síwájú Ọlọ́run. Kò kìí ṣe wájú pásítọ̀, kò kìí ṣe ọ̀rẹ́. Ọlọ́run fún rẹ̀ gangan láti lọ sọ fún pé Olúwa, mo mọ̀ pé tí mo kàn tó ṣẹlẹ̀ o, ṣùgbọ́n mo láti jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan báyìí òun ló ń lọ. Olúwa, ìwọ nìkan ló lè gbà mí, kò sẹ́ni tí mo tún lè lọ sábà. Ká má fi àyè gba ìbẹ̀rù. A máa rí pé Dáfídì ò fi àyè gba ìbẹ̀rù. Torí tí bẹ̀rù bá ti dé, Sátánì ó ti score góòlù, ó ti ráyè wọlé. But tí kò bá ti sí bẹ̀rù, ẹ máa rí pé ogun náà á kàn disappear fún rẹ̀ ni. Fún rẹ̀ ló máa para ẹ̀, ó máa parẹ́ ni. Ẹ kàn máa rò ó ní pé what happened? Torí ìbẹ̀rù, orin Sátánì máa fi ń múyàn. Ìbẹ̀rù ló máa ń ṣílẹ̀kùn fún láti wọlé. Bí ogun yẹn ṣe le tó, Dáfídì ò bẹ̀rù. Even though àbí tó fẹ́ ti turn against ẹ̀, Dáfídì ò bẹ̀rù. Ó gbàdúrà sí Ọlọ́run. Ó sì fi ní àlàáfíà. Ó sì sùn. Ó sì jí. Olúwa sì ṣẹ́gun fún. So peace in the midst of the storm. We can have it. Dáfídì ò bínú sọ́lọ́run o. Wọ́n tí mo tún láìkì nìyẹn. Kò sọ pé Olúwa, mo ṣáà ti béèrè fún ìdáríjì. Mo ti ṣe gbogbo ẹ̀. Why did you allow this to happen to me? Dáfídì ò ṣe bẹ́ẹ̀ o. Ṣẹ̀mọ̀, ó refuse to take offense nínú Ọlọ́run. Ṣẹ̀mọ̀ pé nǹkan tí John the Baptist ṣe tó kó bá nìyẹn. Dáfídì ò ṣerú ẹ̀. David was not offended in the Lord. Kò sì bínú sọ́lọ́run. Ó mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀, òun lòun jẹ. Ṣùgbọ́n ó mọ̀ pé aláàánú lọ́lọ́run, ọba tó ń gbọ́ àdúrà. Second thing tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé, ṣẹ́rí, we are too blessed o. Alábùkún fún ni wá. Àwa ọmọ Ọlọ́run, mo fẹ́ ká mọ̀ pé alábùkún fún ni wá. Kò ní fi ṣe nǹkan tí àwọn ọ̀tá kan bá ń ṣe. Kò sí nǹkan kan tó lè gbé wa ṣe. Nítorí wípé alábùkún fún ni wá o. Ṣé mọ̀ pé ọmọ Abraham ni wá. Ìbùkún sì ti wà fún wa. Pé gbogbo àwọn ọmọ Abraham, ìbùkún ti wà fún wa. Olúwa ní májẹ̀mú pẹ̀lú Abraham ni. So kò sí nǹkan tó yẹ kí ó jẹ́ ká máa pánìkì púpọ̀ tá bá mọ̀ pé alábùkún fún ni wá. Mo fẹ́ ká rántí ìtàn Bálákì àti ọba, Bálákì àti Báláàm, ṣàrántí ní Numbers chapter 23. Nígbà tí ọba ní pé kí Bálákì wá bá wọn ó ní kó wá bá wọn ṣépè fún àwọn ọmọ Ọlọ́run.
Numbers 23 verse 11. Bálákì sì wí fún Bálámù pé, kí ni ìwọ ń ṣe sí mi? Mo mú ọ wá láti wá fi àwọn ọ̀tá mi bú. Sì kíyèsí, ìwọ sì ń súre. Mo ní kó wá bá mi, mo ní kó wá kọ̀ọ̀sì àwọn ọ̀tá mi. Nígbà tó sì débí, níṣe ló ń súre fún wọn. Ìyẹn dá lóhùn verse 20, ó ní kíyèsí, èmi gba àṣẹ láti súre ni. Mo sì ti súre, kò sì sẹ́ni tó lè yí padà. Torí Ọlọ́run wọn, ó ti bùkún wọn o. Alábùkún fún ni wọ́n o. Kò sẹ́ni tó lè, kò sí ẹ̀gún kankan téèyàn kankan lè lọ́gún tó lè mú ọmọ Ọlọ́run o. Ó ń tanra ẹ̀ ni o. Nítorí alábùkún fún ni wá. Ṣùgbọ́n ṣáà mọ̀ pé alábùkún fún ni wá. Torí chapter 3 ta fẹ́ ṣe lénìí, orin Dáfídì fi parí ọ̀rọ̀ ẹ̀. Wípé ìwọ Olúwa, ẹni ìgbè bàtà bá kà á máa rí. Dáfídì mọ̀ wípé alábùkún fún ni wá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ni kò mọ̀ o. A mọ̀ ń pa blessing Abraham yẹn bó ṣe lágbára lórí wa. Ẹ jẹ́ kí n fi Bible story kan ṣe example. Testimony obìnrin tí ó bend. Ṣé rántí obìnrin kan tó bend tí lọ́jọ́ Sunday tí Jésù Kristi sọ wípé táwọn Farisí ń bínú wípé ṣó yẹ kí Jésù Kristi kó sọ wípé kóbìnrin yẹn kó ṣe iṣẹ́ ìyanu fún lọ́jọ́ Sunday. Jésù Kristi wá sọ fún wọn wípé kí ló dé tó wò ní ṣe iṣẹ́ ìyanu fún lọ́jọ́ Sunday. Obìnrin yìí ọmọ Abraham ni. Sátánì gbé sófo ṣé 80 years ni. 80 years ni Sátánì fi gbé so pé ọmọ Abraham sì ni. Torí obìnrin yẹn ò mọ̀ ni. Obìnrin yẹn ò mọ irú ìbùkún tó wà lórí òun. Kò mọ̀ pé àsọmọ Abraham Sátánì ò ní right láti gbé òun sínú ipò yẹn for 80 years. Kò mọ̀. Jésù Kristi sọ pé ọmọ Abraham ni eléyìí yóò mọ̀ ni. So mo láti tú sílẹ̀. Mo láti tú sílẹ̀. So Jésù láti tú sílẹ̀. So a láti mọ̀ wípé ọmọ Ọlọ́run ni wá. Tá bá mọ̀ pé alábùkún fún gidi ni wá, a ní máa bẹ̀rù àwọn oníṣẹ́ ibi. Nítorí a mọ̀ wípé a ti bùkún fún wa. So kò sẹ́gun kankan téèyàn kankan lè lọ gún bí kan back to sender ni. Jésù Kristi fún rẹ̀ gan-an ó tún wá redeem wa from gbogbo ègún. Jésù redeem wa from gbogbo ègún ni. So we are too blessed to be cursed. Kò sẹ́ni tó lè curse wa. Àfẹn tí ò bá wà nínú Ọlọ́run, tí ò dúró nínú Jésù Kristi. Ẹni tó ń fẹ̀ṣẹ̀ ṣeré, tó ń ṣe tibí, tó ń ṣe tọ̀hún. Bó tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run gidi ni ó lóòótọ́ tó di òpó Jésù Kristi mú. Bí Dáfídì ṣe sọ Psalm 1, àì tó bá kàn gégùn ó gégùn sórí ara ẹ̀ ni. We are too blessed. We are too blessed to be cursed. Máa fún wa testimony kankan tó wá lọ ka chapter 3. Mo rí pé àwọn èèyàn testimony máa ń jẹ́ káwọn èèyàn understand the teaching mi better. Young lady, ó ti marry o, ọmọ Amẹ́ríkà funfun ni. Ó ń sick díẹ̀díẹ̀. Wọ́n dẹ̀ ń lo oògùn lé ìgbà tó dẹ̀ di pé sickness yẹn wọ́n ò ká. Wọ́n lọ sí hospital. Wọ́n ṣe gbogbo test. Nígbà tí wọ́n fi diagnose ẹ̀ stage 4 cancer. Ṣé mọ̀ pé Sátánì oníṣẹ́ ibi ni. Ṣé tí kò mọ̀ stage 1 tí kò mọ̀ stage 2 ló máa lọ stage 4 straight. Nígbà tí sister yẹn gbọ́ ìbànújẹ́ dé bá immediately ó bẹ̀rẹ̀ sí ní ké. Níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní sunkún wípé òun dẹ̀ ń sin Ọlọ́run. Ṣé irú kan bí eléyìí ló máa ṣẹlẹ̀ sóhun. Inú ẹ̀ bàjẹ́. Ó láti pe ọkọ ẹ̀. Pé ọkọ ẹ̀ pé nǹkan tó ń bá lọ hospital kò kì í ṣe nǹkan tí wọ́n rò rárá o. Ó sọ fọ́kọ pé nǹkan báyìí doctor sọ. Ọkọ ẹ̀ sọ pé is that why you are crying? Ó ní ṣé kò tó kó máa sunkún ni. Ọkọ ẹ̀ ní dúró síbẹ̀. Sọ fún doctor yẹn pé òun bọ̀. Sọ fún doctor yẹn pé òun bọ̀. Ìyàwó dúró síbẹ̀. Nígbà tó ọkọ máa fi dé, ọkọ lọ bá doctor. Gbogbo report tẹ fún ìyàwó òun ṣé ẹ kọ sílẹ̀. Doctor ní of course gbogbo ẹ̀. Ó tún kọ, ó ka gbogbo ẹ̀ ó kà fún ọkọ kó lè mọ̀ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Pé as a matter of fact, if tán bá tiẹ̀ ṣe kímò fún pàápàá, owó òrùpó lè lò ju 2 to 3 months lọ láyé. Pé situation ẹ̀ ó terrible gidi. Ọkọ wa ní pé that's all right. Doctor's report nìyẹn. Ọmọ Ọlọ́run lòun àti ìyàwó òun. Àwa tún ní report mìíràn, but òun fẹ́ kí doctor yẹn ká bá wọn rọra kọ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ at the same time. Doctor sọ pé kò sí report mi ìtàn tún kọ́. Ó ní ó wà a ní great physician. You know you are a doctor. We are Christians, we are believers. So we have a great physician tó ju gbogbo doctor lọ.
tó dẹ̀ ti sọ fáwa wípé we shall not die o but live to declare the works of the Lord. Ìyàwó yìí Ọlọ́run ṣẹ̀ fóun ni, Ọlọ́run fúnra ẹ̀ ló fóun ìyàwó, Ọlọ́run ò kì í fúnyàn nìkan kó tún gbà. It doesn't work like that. Jẹ́ ká kọ̀ yẹn síbẹ̀. By the stripes of our Lord Jesus Christ we are healed. Ọlọ́run sọ o nípa ìlọ rẹ̀ láti mú wa lára dá. So pé ìyàwó òun ò ní get over sickness yẹn, gbàgbé ẹ̀. Jẹ́ ká tún kọ̀ yẹn sí report. Ọ̀rọ̀ Ọlọ́run tún wá sọ wípé who is it that says a thing and it cometh to pass when the Lord commanded it not? Talẹ̀ náà tó ń wí ńgbà tọ́lọ́run ò wí tó sì máa wá sí ìmúṣẹ, kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. So pé kò ní ju 3 months lọ yẹn, jẹ́ ká cancel yẹn, jẹ́ ká kọ tẹ́lẹ̀ sí pé ó máa lo gbogbo ọjọ́ rẹ̀ lórí ilẹ̀ alààyè. Dókítà kan ń wò wọ́n ni. Anyway, brother yìí sọ gbogbo nǹkan tó fẹ́ sọ, gbogbo ìlérí Ọlọ́run, promises Ọlọ́run. Ó sọ fún dókítà wípé ṣé ó sì fẹ́ kíyàwó òun ṣe kímò àbí kò fẹ́ kíyàwó òun ṣe kímò. Dókítà yìí sọ pé wẹ́ tó bá kàn tiẹ̀ ṣe náà kò ṣe kó lè help lọ títí, but kò lè ju 3 months lọ. Whether tó bá kàn ṣe kímò ó lè jẹ́ kó pé bábí 3 months, but tí ò bá ṣe omi ìpa ti lọ before kímò. Ó ní pé ká lọ máa process hospice. Wọ́n kúrò ńbẹ̀, wọ́n lọ yin Ọlọ́run ńlé. Ọkọ sọ fún ìyàwó pé kò sí kankan tó ń jẹ́ cancer, kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀. That is from the devil. It's a spirit, and that spirit I cast it out. Kò sí nínú ilé wa, àní ọmọ Ọlọ́run ni wá. We are children of Abraham. Children of Abraham. Mo ló ti fẹ́ rí Abraham, ṣé Sarah ni? No, you can't have it. Forget it. Wọ́n dẹ̀ ṣeré wọn lọ. Wọ́n lọ ṣe kí mo wọ́n ṣe nǹkan kan o. At the end of 3 months, wọ́n padà lọ sí hospital lọ bá doctor. Nígbà tá máa fi ṣe test ṣe gbogbo ẹ̀ fún sister mi, kò sí kankan tó ṣe sister mi, wọ́n rí cancer mọ́. Wọ́n rí trace cancer mọ́. Why? Nítorí pé ọkọ mọ ẹni tí wọ́n jẹ́ nínú Ọlọ́run. Nítorí a ní identity. Dáfídì mọ ẹni tó jẹ́ nínú Ọlọ́run. Nínú gbogbo nǹkan tí Dáfídì ṣe, ẹ máa rí wípé Dáfídì mọ ẹni tó jẹ́ nínú Ọlọ́run. Tọ́lọ́run bá ti sọ nǹkan, Dáfídì ti gbà nìyẹn. Dáfídì kò ń doubt Ọlọ́run for anything. So aláti mọ ẹni tá jẹ́ nínú Kristi. We are too blessed. So níbi tẹ́ wà yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ síra yín pé I'm too blessed. I'm too blessed to because mọ́mí ẹ bá mi sọ Yorùbá tó dá káwọn mọ́mí wá gbọ́. Ẹ bá mi sọ Yorùbá. Alábùkún fún ni wá, ọmọ Abraham ni wá. We sing Abraham's blessings are mine. Abraham's blessings are mine. I am blessed in the morning, I am blessed in the evening. Abraham's blessings are mine. Ṣàgbàgbọ́, àwa kàn ń kọ́ ni. Do we believe it? Àwa kàn ń kọ́ ni. You see? So if we receive that song in our soul, ẹ̀rù ò ní bà wá. A mọ̀ wípé alábùkún fún òun ni wá. Alábùkún fún ni wá. Ẹ wá jẹ́ ká ka Psalm 3. Powerful scripture. Psalm 3. Ó ní title, Bible tiẹ̀ title lẹ̀. Wọ́n pè ní àdúrà òwúrọ̀ fún ìrànlọ́wọ́ orin Dáfídì. Nígbà tí ó sá lọ níwájú Absalom ọmọ rẹ̀. Nígbà tí Dáfídì sá kúrò fún Absalom. Verse 1 wá bẹ̀rẹ̀ pẹ̀lú Olúwa, àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Mo fẹ́ kẹ́ wo problem mẹ́ta tí Dáfídì gbé sílẹ̀ o. Ó sọ wípé Olúwa, àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Number 1, wọ́n ti gbé mi sí speaker. Àwọn tí yọ mí lẹ́nu wọ́n ti pọ̀ tó. Number 1 problem nìyẹn o. Number 2, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó dìde sí mi. Ó di méjì. Mo fẹ́ ká máa kà o. Ní verse 2, ó ní ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ń wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa ti Ọlọ́run. So problem mẹ́ta òun ló wà nílẹ̀ tí Sátánì gbé sínú ayé Dáfídì. Ó analyze problem yẹn ni o. Ní verse 1 and 2, ó ní àwọn tó ń yọ mí lẹ́nu wọ́n pọ̀. Mo fẹ́ k'Ọlọ́run gbọ́. Ìyẹn problem number 1. Àwọn tó dìde sí mi tó fẹ́ gba ògo Ọlọ́run nínú ayé òun, ó ní wọ́n pọ̀. Ìyẹn number 2.
àwọn tó ń bú òun tó ń ṣátá òun torí òun fi tẹ̀ bá tí wọ́n sọ pé ọlọ́run ò lè ràn lọ́wọ́ mọ́ ó ti ṣẹ̀sọ́ ọlọ́run ẹ wá wáyé dávidi ọmọ ẹ ti gbapò lọ́wọ́ ẹ̀ orí dávidi tẹ̀ bá ó di problem kẹta wọ́n ń ṣátá ẹ̀ wọ́n ń bú pé olúwa problem mẹ́ta ìṣòro mẹ́ta tóun ní lélẹ́yìí o kò fi ṣe kan ìṣòro mẹ́ta so kí dávidi wá ṣe ní psalm 3 dávidi wá gbé ìṣòro náà lọ síwájú ọlọ́run dávidi kò tiẹ̀ jókòó kó máa rò pé ìwà Absalom ọmọ tí mo fẹ́ràn jù wọ́n ló ṣerú eléyìí ìwà Ahitofel tó jẹ́ pé àjọ ń lọlé ọlọ́run àjọ ń jẹun papọ̀ dávidi ro gbogbo yẹn o kò rojọ́ ìṣe dávidi ó change ìṣe ó turn ó lọ síwájú ọlọ́run dávidi sọ pé ṣùgbọ́n ìwọ olúwa o based on ọ̀rọ̀ ẹ based on ẹ̀tọ́lọ́run jẹ́ ìṣòro mẹ́ta yìí mo fẹ́ fi antidote ẹ̀pá nǹkan tó máa counteract ẹ̀ nǹkan tó máa ba ìṣòro mẹ́ta tó máa bàjẹ́ ó wà nínú ọlọ́run as a matter of fact ó wà nínú orúkọ ọlọ́run so mo fẹ́ lo mẹ́ta yẹn kí n fi pa ìṣòro mẹ́ta yìí kí n fi parẹ́ nǹkan tí dávidi ṣe nìyẹn dávidi wá sọ pé ṣùgbọ́n ìwọ olúwa lè asà fún mi ìyẹn my shield ìwọ ni olùgbèjà mi ìtumọ̀ asà fún mi ìwọ ló yí mi ká ńgbà tó ọlọ́run bá ti yí mi ká kò ní fi ṣe bọ́ta ṣe pọ̀ tó kò sí kankan tọ́ta lè ṣe ṣe mọ̀ pé Elijah sọ pé olúwa ṣí ojú Gèhásì kó lè rí pé àwọn tó sọ̀rọ̀ àǹdí wa wọ́n pọ̀ ju àwọn tí tó wá bá wọn jà so àwọn tó wà pẹ̀lú wa ó ju àwọn tó wà pẹ̀lú àwọn ọ̀tá so Dávidi sọ pé ṣùgbọ́n ìwọ olúwa lè asà fún mi nítorí pé ìwọ ló yí mi ká nítorí pé ìwọ ni ààbò mi nítorí pé ìwọ ni olùgbèjà mi problem number 1 is solved bí wọ́n ṣe pọ̀ tó tán yọ mí lẹ́nu yẹn that one is taken care of ẹ máa wo bí Dávidi ṣe ń ṣe bó ṣe ń ṣe nǹkan ẹ̀ o ìkejì ó wá sọ pé ìwọ ni ògo mi kí ni ìtumọ̀ ìwọ ni ògo mi ìyẹn ni pé ìwọ ló ń gbórí èèyàn sókè o ìwọ ló gbé mi sókè tí mo fi di ọba o ògo yìí làwọn èèyàn fẹ́ gbà o ṣùgbọ́n olúwa nítorí pé ìwọ jẹ́ ògo mi kò sẹ́ni tó máa lè gba ògo mi Holy Spirit bá mi explain kíní fáwọn èèyàn mo fẹ́ kí kíní mo fẹ́ kó yé wa dáadáa pé olúwa ìwọ ni ògo mi so problem number 2 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìde sí Dávidi nǹkan tó fẹ́ ṣe ni wípé kán lè gba ògo Dávidi ni torí ẹ̀ lọ́ ṣe dìde sí kán lè pa Dávidi pé jẹ́ pé Absalom ló máa jẹ ọba so ṣùgbọ́n mo ní ọlọ́run tó jẹ́ pé òun ni ògo mi so problem number 2 cancelled ìkẹta ó ní olúwa ìwọ ni olùgbé orí mi sókè nítorí problem ìkẹta ni wípé wọ́n fi Dávidi ṣe yẹ̀yẹ́ ní verse 2 wọ́n sọ pé kò sí ìrànlọ́wọ́ kankan fún Dávidi látọ̀dọ̀ ọlọ́run wá wọ́n ṣátá Dávidi orí Dávidi tẹ̀bà ṣùgbọ́n Dávidi wá sọ wípé even though orí ń tẹ̀bà olúwa ìwọ ni olùgbé orí mi sókè ìyẹn ni pé olúwa gbé orí mi sókè ṣẹ́rí tó bá jẹ́ pé Dávidi ò mọ̀ wípé ṣíìdì òun lọ́lọ́run tí kò mọ̀ pé ògo òun lọ́lọ́run tí kò mọ̀ pé olùgbé orí òun sókè ní ọlọ́run ogun yìí bá fẹ́ borí Dávidi nítorí Ahitofel ti fún Absalom ní counsel nǹkan tí Absalom máa ṣe tí wọ́n á fi rí Dávidi pa torí ẹ̀ Dávidi ṣe pray tá bá rántí tó sọ pé olúwa turn the counsel of Ahitofel into foolishness ó láti gbàdúrà ni so but Dávidi ó identify ìṣòro mẹ́ta ó sì lo orúkọ ọlọ́run mẹ́ta láti fi solve problem yẹn ṣe rí bó ṣe dára sí kéèyàn mọ ọlọ́run Dávidi mọ ọlọ́run ó mọ ọlọ́run tolóluwa in Genesis 15 verse 1 God told Abraham that is Abraham's shield pé èmi ni ààbò rẹ èmi ni mo mọ odi yí ẹ ká bẹ́ẹ̀ lolúwa ṣe mọ odi yí wa ká he is our shield kò ní fi ṣe bọ́ta ṣe pọ̀ tó we don't need to fear anybody nítorí olúwa rọ̀gbà yí wa ká ni olúwa rọ̀gbà yí wa ká ni àwọn tó wà pẹ̀lú wa wọ́n pọ̀ jù wọ́n lọ máa ń sọ fún àwọn èèyàn mo ní God the Father God the Son God the Holy Spirit ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àti ọ̀pọ̀lọpọ̀ áńgẹ́lì tí ò ṣeé kà
gbogbo wọn ló wà on my side o, mélòó lẹ́yìn ẹ rí pé ẹ lè ṣẹ́gun Ọlọ́run so ọmọ tó wà pẹ̀lú wa ó pọ̀ ju ọmọ tó wà pẹ̀lú wọn lọ. So Ọlọ́run sọ fún Abraham, I'm your shield. Ìyẹn ni David dúró lé lórí wípé torí ọmọ Abraham lòun. So Olúwa, you are my shield. Ìwọ ni odi mi, ìwọ ni olùgbèjà mi, you know. Ìwọ ni ògo mi àti olùgbé orí mi sókè. Àti olùgbé orí Psalm 27 verse 6. Psalm 27 verse 6 ó sọ wípé nígbà yìí lé orí mi yóò gbé sókè ga jù àwọn ọ̀tá mi lọ tí ó yí mi ká. Dávidi mọ̀ pé torí pé mo ní Olúwa tó jẹ́ olùgbé orí mi sókè, orí mi máa gbé sókè ju gbogbo àwọn ọ̀tá tó yí mi ká. Ní verse 4 ẹ máa wá rí pé Dávidi ní confidence, ó ní ìgboyà gidi nínú Ọlọ́run. Dávidi wá sọ wípé èmi fi ohùn mi kígbe sí Olúwa. Ṣé ní pàdúrà ní Dávidi gbà? Èmi fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Kí ni assurance tí Dávidi ní tó fi mọ̀ pé Ọlọ́run gbóhùn látòkè mímọ́ rẹ̀ wá? Torí Dávidi mọ̀ wípé májẹ̀mú àdúrà wà pẹ̀lú ark of the covenant. Dávidi mọ̀ pé pẹ̀lú ark yẹn májẹ̀mú wà láàrin àwa àti Ọlọ́run. Májẹ̀mú wà wípé tá bá kégbe pé Olúwa máa dá wa lóhùn. So Dávidi ó sọ̀rọ̀ pẹ̀lú faith, pẹ̀lú ìgbàgbọ́ ni pé ìdánilójú wà wípé tí mo bá kígbe sí Olúwa máa gbóhùn mi. So Dávidi ń sọ ní pé èmi fi ohùn mi mo kígbe. You can cry to your father. Tí nǹkan bá káyàn lára, ẹ lè sunkún. Olúwa kò yé mi nǹkan yìí. Daddy, I don't want this. Daddy, you can cry to him. He's your father. He's Abba Father. A lè sunkún sí lọ́rùn. Ohun tó bá ń ká wa lára, ohun tó ń dùn wá, tá a bá sọ fún Ọlọ́run tá la fẹ́ lọ sọ fún. So Dávidi kígbe pé Olúwa, ó ní mo sì mọ̀, mo mọ̀ pé Olúwa dá mi lóhùn. Ó gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá, láti Síónì, ó ní òkè mímọ́. Tí Bible bá ti fi Sélà, tó bá ti rí ibi tán kọ Sélà sí yẹn, ìyẹn ni pé ẹ gbé Olúwa ga, ẹ bá mi yin Ọlọ́run lógo. Just be still and you will see the salvation of the Lord. Ẹ bá mi, you know, calm down. Túmọ̀ Sélà yẹn nìyẹn pé ṣáà rọra calm down, má bẹ̀rù. Ṣáà bá mi yin Ọlọ́run lógo nítorí Olúwa máa ṣeṣẹ́ ìyanu. Olùgbàlà mi ni, ó máa gbà mí là. Nǹkan tí wọ́n ṣe máa ń fi Sélà yẹn sí nìyẹn pé ní sùúrù, má kánjú, ronú sí nǹkan tó sọ nítorí Olúwa máa ṣe iṣẹ́ ìyanu. Olúwa máa gbèjà mi. Ṣáà máa gbé Ọlọ́run ga. Anytime you see that Sélà, nǹkan tí wọ́n ṣe fi sí Psalm nìyẹn. So verse 4 sọ̀rọ̀ nípa genuine confidence, ìgboyà gidi tí Dávidi ní nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ ló sì yẹ káwa náà máa ṣe. James 5:13. James, ṣé Jacob ni James Jacob orí 5 ẹsẹ̀ 13 ó sọ wípé is any of you afflicted? Ẹ bá mi sọ Yorùbá mọ̀. Let him pray. A ń láti gba àdúrà. Ìgboyà tá wá ní ni pé tá bá ti gba àdúrà sí Olúwa ń gbọ́ àdúrà wa. 1 John 5:14. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14. 1 John chapter 5 verse 14. Èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun gbọ́ tiwa. As long as nǹkan tá ń béèrè fún ìfẹ́ Ọlọ́run ni o. Ṣé kéèyàn bímọ ṣe ìfẹ́ Ọlọ́run ni? Bẹ́ẹ̀ ni. Kéèyàn lọ́kọ ṣe ìfẹ́ Ọlọ́run ni? Bẹ́ẹ̀ ni. Kéèyàn lálàáfíà ṣe ìfẹ́ Ọlọ́run ni? Bẹ́ẹ̀ ni. Ká ṣẹ́gun ọ̀tá ká rẹ́yìn odi ṣe ìfẹ́ Ọlọ́run ni? Bẹ́ẹ̀ ni. As long as nǹkan tá ń gbàdúrà fún tó bá ti jẹ́ wípé ó jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, Olúwa ń gbọ́ wa, Olúwa sì ń dá wa lóhùn. Ká má máa rò pé àdúrà náà gan ṣé ó tiẹ̀ máa gbà báyìí, kẹ́tẹ̀ tó gbàdúrà ẹ ti bàjẹ́ nìyẹn. Ẹ láti nígbàgbọ́ bíi Dávidi wípé tèmi bá ti kígbe pé Olúwa sì ń gbóhùn mi. Olúwa ń gbóhùn mi, Olúwa ń gbọ́ tèmi, Olúwa ń gbọ́ àdúrà. Jésù ń gbàdúrà, ó ń gbọ́ àdúrà. Ẹ wá rí torí pé Dávidi ti gba àdúrà. Verse 5 wá ń sọ wípé Dávidi ní èmi dùbúlẹ̀ o,
mo sì sùn mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn ni o. ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kú, ṣé ẹni tó bá gba oyè lọ́wọ́ ẹ̀ ṣó yẹ kó dúró, ṣó yẹ kó lè sùn? ẹni tí gbogbo ìlú lé, ṣó yẹ kó lè sùn? ṣùgbọ́n Dáfídì sọ pé lẹ́yìn tí mo ti gba àdúrà sí Ọlọ́run, èmi mọ̀ pé Ọlọ́run ti gbóhùn mi, so kò nídìí pé mò ń ṣe àìsùn, kò nídìí pé mo tún gbéra mi lọ́kàn sókè. àìnígbàgbọ́ nìyẹn. Dáfídì ní pé èmi dùbúlẹ̀ o, mo sùn mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn. Oh, I love that. It doesn't matter nǹkan tó ń ṣẹlẹ̀, tí n bá fẹ́ sùn Olúwa mo fẹ́ sùn, àwọn nǹkan yìí mò ń rò ó, but for now mo sì fi wọ́n sílẹ̀, èmi fẹ́ sùn. I want to sleep. Màá dẹ̀ sùn, màá dẹ̀ jí lórúkọ Jésù. Sound sleep ni o. Mo ti like bí Solomon ṣe sọ, Proverbs chapter 3 verse 24. Bóyá ó kọ lọ́dọ̀ bàbá ẹ̀ ni. Ìwé òwe orí 3 ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ó ní kẹrìnlélógún. Ó ní nígbà tí ìwọ dùbúlẹ̀, ìwọ kì yóò bẹ̀rù. Nítòótọ́ ìwọ ó dùbúlẹ̀, ọrùn rẹ yóò sì dùn. Mọ́mí ẹ bá mi kà Yorùbá kó lè dùn Yorùbá. Ẹ bá mi kà, mo fẹ́ káwọn mọ́mí wá gbọ́. Wow, your sleep shall be sweet. Àwọn kan wà tán lè sùn o, ṣe mọ̀. Ọ̀rọ̀ yìí báyìí bó ló fẹ́ gbé gbà. Àwọn ọ̀tá yìí, tí n bá tún lọ sùn báyìí àkàn báyìí náà fẹ́ ṣe. Tí ìnígbàgbọ́ tó nu Ọlọ́run ni. Ṣé téèyàn bá sùn, ṣé Ọlọ́run, ṣé èèyàn lè gbára ẹ̀ sílẹ̀? Ṣé ó possible? Téèyàn ò bá ti ẹ̀sùn tó ta bá fẹ́ ṣe kan tó fẹ́ ṣe wọ́n á ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ta bá nígbàgbọ́ pé Ọlọ́run yìí ò ní ṣíìdì mi o, ó ní ààbò mi. Ṣé mọ̀ pé òun ò kì í sùn? He doesn't sleep, he never sleeps nor slumber. Ọlọ́run ò ń sùn rárá, ó kàn dá oorun ni o, òun ò ń sùn nítorí ó ń ṣọ́ gbogbo wa. So kí wá ní ó dé tọmọ Ọlọ́run á sọ pé mi ì lè sùn pàápàá, mi ì tiẹ̀ lè sùn for the past 2 days ní ìmọ̀ rórun sùn o. Ọmọ Ọlọ́run Dáfídì ní mo sùn nínú ìjì ni o, wọ́n lé Dáfídì o, àwa mi fẹ́ pa o. Dáfídì ní mo sùn mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn. Ọ̀tá tó bá wá lásìkò náà, ọwọ́ ọ̀ra Olúwa ló máa fi pa wọ́n rẹ́. He will deal with them because I belong to him. He promised that he will watch over me. Shema, they that dwell in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty. So abẹ́ òjìji Ọlọ́run la wà. So you sleep, you enjoy your sleep. Tẹ́ bá fẹ́ sùn, Olúwa, let my sleep be sweet. Ó máa sweet ẹ̀jẹ̀ ní lálá kankan. Tẹ́ bá set alarm pàápàá, ní tètè jí kó tó di pé ẹ máa rórun ló máa jí yín láàárọ̀. So àsọmọ Ọlọ́run á láti fi ọkàn ara wa balẹ̀, ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Bí Dáfídì ṣe nígbàgbọ́ nínú Ọlọ́run, bẹ́ẹ̀ ló ṣe yẹ káwa náà nígbàgbọ́ nínú Ọlọ́run. Ní verse 6 ẹ wá gbọ́ nǹkan tó sọ. Ó ní èmi kì yóò bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n rọ̀gbà yí mi ká. Èmi ò ní láti bẹ̀rù wọn. Kí ni mo fẹ́ bẹ̀rù wọn fún? Torí tí ó bá àláò ìbẹ̀rù, wàhálà dé, kò ní lè sùn, wọ́n á sì borí ẹ̀. Ó ní èmi ò tiẹ̀ ní bẹ̀rù wọn rárá. Mọ́mí ẹ bá mi ka 2 Kings chapter 6 verse 16 to 17. Ìwé ọba kejì orí 6 ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Thank you, Holy Spirit. Bẹ́ẹ̀ni, tá bá mọ̀ wípé Olúwa rọ̀gbà yí wa ká, kí la fẹ́ bẹ̀rù Sátánì fún? Kò sí. Tá bá ń bẹ̀rù Sátánì, à ń gbé Sátánì ga ju Ọlọ́run lọ ni. Ṣé mọ̀ pé nígbà mìíràn tí Kristẹni míì bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n wá gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, wọ́n á gbé ga bí òkè Kilimanjaro. Ṣé mọ̀ òkè tó ga jù? Wọ́n á gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n wá gbé Ọlọ́run wọn
bí ant hill. Kí ló ń pè ní ant hill ní Yorùbá? Ilé èèrà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á wá rí bẹ́ẹ̀. Torí nígbà tá a bá ti gbé ìṣòro tá ti gbéga Ọlọ́run, tá ti gbéga ju Ọlọ́run lọ, ṣé a rò pé ní Ọlọ́run máa dùn sí i? Ṣé mọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀ nípa ìṣòro yẹn báyìí ni, but what about the big God? Tá bá dẹ̀ dé church, bigger than all my problems, bigger than everything, God is bigger than any mountain I can but cannot see, bigger than all my troubles, bigger than everything, God is bigger than any mountain I can but cannot see. I can call you, we don't believe it. If God is bigger than that problem, why tí ìṣòro yẹn ṣe kà á láyà tó bá ti rò pé kò sẹ́ni tó tẹ̀lé báyìí, ọ̀nà wo ló fẹ́ gbé gbà? When you have the Almighty God, ọba tó dá gbogbo ayé, ọba tó ní ohun gbogbo ní ìkáwọ́, ọba tí kò sí kankan tó ṣòro ó ṣe fún, ọba tó lè ṣe ohun gbogbo, the father of all spirits. Wọn àti ìbí spirit kankan tó máa attack ẹ. He's the father of all spirits. So why should you even allow fear? Why? As a matter of fact, èmi ti rí ìbẹ̀rù àṣẹ̀ṣẹ̀, because mo ti sọ fún wa lórí òkè yìí pé fear is a gift, ẹ̀bùn ni, Sátánì ló ń pín. God has not given us the spirit of fear. Ọlọ́run ò fún wa ẹ̀mí agbára, ṣé mọ̀, the spirit of power, love and sound mind lolúwa fún wa. Kí ló ń ba ọmọ Ọlọ́run lẹ́rù? Adébá, kí ló ń ba yín lẹ́rù? Kẹwí ẹ̀rù kò sínú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè, ẹ̀rù kò sínú ọkàn mi. The next minute wọ́n á ti mọ gbọ̀n. Sísà mi ẹ bá mi gbàdúrà. So ń gbà mí, a máa ń tara wa lọ́pọ̀lọpọ̀ ìgbà o. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa receive ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Ẹni tó bá ti ní Jésù, ó ní ohun gbogbo. Ẹ má jẹ́ ká bẹ̀rù ohunkóhun. Ẹ má jẹ́ ká bẹ̀rù ohunkóhun rárá. So verse 7, Dáfídì wá sọ pé, dìde Olúwa, gbà mí Ọlọ́run mi, nítorí ìwọ ni ó lu gbogbo àwọn ọ̀tá mi ní egungun ẹ̀rẹ̀kẹ́. Ìwọ sì ka eyín àwọn ènìyàn búburú. I love that. Ẹ mọ̀ nǹkan tí Dáfídì sọ pé k'Ọlọ́run ṣe fún àwọn ọ̀tá. Ó ní Olúwa, ṣe mọ̀ pé ẹranko tó lágbára jù, tán bá ti fọ́ egungun ẹ̀rẹ̀kẹ́ ìtàn kó gbogbo eyín ẹ̀ síta, kí ló lè ṣe? Ó useless. So Dáfídì ní Olúwa, torí mo mọ̀ ń pa ẹranko, mo mọ̀ pé tá bá ti fọ́ ẹranko, tá bá ti fọ́ ní egungun ẹ̀rẹ̀kẹ́, tá ká gbogbo eyín rẹ̀, tá ká dànù, kò sí nǹkan kan tí ẹranko yẹn lè ṣe mọ́, useless. Yóò kàn máa wòran ni, á kàn máa wò yín ni, ẹ kàn máa yan wájú rẹ̀ ni, bí ọ̀pọ̀lọ́ ṣe yan lójú ẹlẹ́gùúsí. Á kàn máa yọ ní nínú rẹ̀. So Dáfídì ní Olúwa dìde, gbà mí Ọlọ́run mi o, nítorí ìwọ ó ti lù wọ́n already, kó ṣe pé ó ṣe máa lù wọ́n. Nǹkan tí mo like nípa Dáfídì nìyẹn, faith ẹ̀, ìgbàgbọ́ ẹ̀. Kò kí n sọ pé Olúwa bá mi lù wọ́n. Ó ní Olúwa, ìwọ ni ó lu gbogbo àwọn ọ̀tá mi, ó ti lù wọ́n légungun ẹ̀rẹ̀kẹ́ already. So kò sí kankan tán lè ṣe. Victory yẹn, Jésù Kristi ti secure victory yẹn fún wa. The victory is there, àṣẹjà fún victory yẹn. Jesus paid with his precious life. Pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀, that victory is there. All we need to do is to engage. Ká engage. Ìkàtà máa ṣe kí victory yẹn kó lè wà nínú ayé gbogbo wa. That is all we need to do. That is all. So Dáfídì sọ pé, dìde Olúwa, gbà mí Ọlọ́run mi, nítorí ìwọ ni ó lu gbogbo àwọn ọ̀tá mi. Ó ti lù wọ́n légungun ẹ̀rẹ̀kẹ́ o. Ó sì ti ká eyín àwọn ènìyàn búburú. Wọ́n kàn ń halẹ̀ ní, kò sí kankan mọ́ lè báìtì. Kò sí eyín lẹ́nu wọn mọ́. Olúwa ti kọ̀ dànù. Psalm 58 verse 6. Psalm 58 verse 6. Ó ní, ká wọn ní eyín Ọlọ́run lé ẹnu wọn. Ṣé ọ̀gàn ni? Mọ́mí ẹ bá mi kà ní Yorùbá mọ́, ẹ má jẹ́ kí mi fẹ́ ṣi kíní yẹn. Psalm 58 verse 6. Eléyìí tó dáa jù ní gbogbo eyín àwọn ọmọ kìnìún yẹn tó fi ń ṣe, tó fi ń tíà, tó máa fi ń ya ẹran yẹn, Olúwa bá mi gé dànù. Rẹ́ndà kìnìún yẹn useless, kán lè mọ̀ pé ìwọ gangan ni kìnìún ẹ̀yà Júdà.
kọ́mọ ìpè kìnìún tí wọn kò lágbára, kìnìún ẹ̀yà Júdà alánú ẹ̀ báyà dẹ̀ gbé wọn mì ní instantly lẹ́ẹ̀kan náà ni nǹkan tí Dáfídì sọ pé kọ́lọ́run kó ṣe fún òun lélẹ́yìí. Dí lẹ́nu bàbá kan léyìn, dí lẹ́nu bàbá kan léyìn, kìnìún ayé tó ń halẹ̀ mọ́ mi bá mi mú so. nǹkan tí Dáfídì sọ verse 7 nìyẹn. Mo wá like verse 8. Ó ní tí Olúwa ní ìgbàlà o, kò sẹ́ni tó lè gbàyàn là, Olúwa nìkan ló ń gbàyàn là. Ìyẹn ìgbàlà tí Dáfídì sọ bíi pé ìwọ ni olùgbèjà mi, òní Dáfídì sọ bíi yìí pé Olúwa ìwọ ni olùgbèjà mi o, ìwọ ni olùgbèjà mi, ìwọ ló lè gbàyàn là, ìwọ ni olùgbàlà mi. Tí Olúwa ní ìgbàlà, Olúwa nìkan ló lè gbàyàn là, kò sẹ́ni tó lè gbàyàn là lẹ́yìn Ọlọ́run. Olúwa ìwọ ni ìgbàlà, tí Olúwa ní ìgbàlà mi, ìwọ lolùgbàlà mi. Ó wá sọ pé ìbùkún rẹ sì ń bẹ lára àwọn ènìyàn rẹ, ìbùkún tó ti ṣèlérí fún Abraham's blessings, tí pé gbogbo ẹ̀ ló wà lórí gbogbo wa. Ìbùkún yìí ti wà fún wa, kò sẹ́ni tó lè mú kúrò. So ẹ tó bá kàn ń gégùn, ó kàn gégùn sápò ara ẹ̀ ni o, nítorí ìbùkún ti wà fún wa. Olúwa ló wọ májẹ̀mú, ó wọ májẹ̀mú pẹ̀lú Abraham ni, wípé through Abraham ni gbogbo ayé, ni gbogbo wa la fi jẹ́ alábùkún fún. So alábùkún fún òun ni wá, alábùkún fún, kò ní fi ṣe nǹkan tọ́ta ń ṣe. Ẹ jẹ́ ká máa rántí wípé alábùkún fún òun ni wá. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew 11 verse 28 to 30. Matthew 11:28 to 30. Olúwa sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ta ni ò fẹ́ ìsinmi? Gbogbo wa la fẹ́ ìsinmi, gbogbo wa la fẹ́ ìsinmi. Ṣùgbọ́n nínú Jésù nìkan nìsinmi wà o. Ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó ń gbé nínú Jésù, bí Dáfídì ṣe sọ ní Psalm 1, irú ẹni bẹ́ẹ̀ ló lè ní ìsinmi. Kò ní fi ṣe irú àjàgà téèyàn wà nú ẹ̀, kò ní fi ṣe irú ẹrù téèyàn gbé. Ẹrù tí Dáfídì gbé kò ṣe ẹrù kékeré o. Ṣé mọ̀ pé téèyàn bá tiẹ̀ ṣiṣẹ́ èèyàn ó dára, ṣùgbọ́n ẹ tó bá ṣe Ọlọ́run, ta ló fẹ́ gbà là? Ọlọ́run gangan ni Dáfídì ṣe o. Dáfídì pa Báṣẹ́bà, kò tún dúró ń bẹ̀, ó tún pa ọkọ ẹ̀ pẹ̀lú. Ọlọ́run gangan ni Dáfídì ṣe. Ṣùgbọ́n Dáfídì sì padà wá bá Ọlọ́run, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, even though ó jẹ ìyà ẹ̀ o, torí pé ìyà tó ń jẹ náà ló jẹ́ kọ́mọ ẹ̀ gbàjọba lọ́wọ́ Dáfídì. Ṣùgbọ́n Dáfídì kó gbogbo àjàgà rẹ̀, ó kó wá síwájú Ọlọ́run. Gbogbo ẹrù wíwo yẹn pé Olúwa ìwọ nìkan ló lè gba ẹrù yìí lórí òun. Ẹ tó bá mọ̀ pé òun fẹ́ àlàáfíà nínú ayé yìí àti nínú ayé tó ń bọ̀, kò síbi tó ti lè rí àfi nínú Jésù Kristi nìkan ni o. Orúkọ rẹ̀ Prince of Peace ni o, ọmọ aládé àlàáfíà. So tó bá fẹ́ gbẹ́rù dórí lórí ayé yìí, ó fẹ́ kí ọ̀tá dìtẹ̀ mọ́lẹ̀, ó nílò Jésù o, ó nílò Jésù. Ó kò sẹ́ni tó lè gbéra ẹ̀ níjà o, Ọlọ́run nìkan ni ò nìkan gbéra ẹ̀ níjà. Ẹ tó bá sọ pé àwọn fẹ́ gbéra mi níjà, ó tanra ẹ̀ ní o. Ọlọ́run nìkan òun ló lè gbèyàn níjà. Kò sí ẹ tó lè gba ara rẹ̀ sílẹ̀, Ọlọ́run nìkan ló máa ń gbàyàn là, Ọlọ́run nìkan ni. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, bóyá o ti gba Jésù tẹ́lẹ̀, o mọ̀ pé ò sínú Jésù mọ́, àbókan tí ẹ ń rò pé gbogbo kan tó ń sọ yìí gan-an ó ṣẹ̀ rírí yé mi ni, mo ṣe fẹ́ gba Jésù Kristi, mo kàn ń lọ church tẹ́lẹ̀ ni, mi ò rí lè mọ Jésù yìí ní gidi, mo wá fẹ́ gbà sínú ayé mi báyìí. Èmi náà fẹ́ jẹ́ alábùkún fún, mo fẹ́ kí blessing Abraham yẹn, mo fẹ́ kó wà lórí èmi náà. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí mọ́, wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi dànù.
èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọrúkọ mi sínú ìwé ìyè. Tá bá sọ pẹ̀lú ọkàn wa lóòótọ́, Olúwa sì kọrúkọ wa sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run lọ́jọ́ náà. Àáríra wa ayọ̀ mọ́ra wa yìí pé àwa ọmọ orí òkè Síónì, àwa náà mèkì ẹ̀ lórúkọ Jésù. Today is the day of salvation. Today is the day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. The Lord bless you all in Jesus' name.